ìdí tí a fi ń bẹ ìjọba láti gbà wá láàyè kí a máa gbé ìbọn fúnra wa. Ìkọlù àwọn agbébọn, ajínigbé àti apanilẹ́kúnjayé gbogbo tó ń wáyé lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Sokoto ti mú kí àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Kébé sọ fún ìjọba Nàìjíríà báyìí pé kí wọ́n jẹ́ kí àwọn máa lo ìbọn láti dáàbò bo ara wọn. Àwọn èèyàn náà sọ pé bí àwọn agbébọn ṣe ń fi gbogbo ìgbà kọlù àwọn pa èèyàn tí wọn yóò tún gbé àwọn míì sá lọ ti tó gẹ́ẹ́. Wọ́n ní ìlú 17 tó wà ní ìjọba ìbílẹ̀ Kébé, 11 nínú wọn ni àwọn èèyàn ibẹ̀ ti sá kúrò látàrí ìkọlù gbogbo ìgbà àwọn agbébọn. Ọ̀kan lára àwọn olórí agbègbè náà, Tukur Muhammad Fakur, ṣàlàyé fún iléeṣẹ́ ìròyìn pé iná ti jó dórí kókó báyìí o, ìbọn lókù táwọn ń béèrè àṣẹ rẹ̀ lọ́wọ́ ìjọba. Nínú ọ̀rọ̀ Fakur, ó ní àwa rèé báyìí, ó ti dójú ẹ̀. Ẹni tó bá ní ilé kékeré kò bá sì jẹ́ ọkọ̀ kékeré náà ni ẹ jẹ́ ká tà ká fi owó rẹ̀ ra ìbọn. Bí a bá ra ìbọn tán, a máa dá a jọ fún àwọn ọ̀dọ́ ìlú láti fi kojú wọn bí wọ́n bá tún dé, kí ìjọba dáàbò bò wá lábẹ́ rẹ̀. Bí wọn kò bá sì lè ṣe bẹ́ẹ̀, kí wọ́n jẹ́ ká ra ìbọn fúnra wa. Nígbà tó ń ṣàlàyé ipa burúkú tí ìkọlù àwọn agbébọn náà ní lórí àwọn ìlú wọ̀nyí, Fakum sọ pé kò sí oúnjẹ, onílé ọlọ́nà kò rí lẹ́sùn mọ́, ẹni tí kò sùn sínú mọ́ṣáláṣí rí di ẹni tí ó ń sùn síbẹ̀, kálukú di alárìnkiri kí wọ́n tó lè ríbi sùn sí. Ìṣẹ̀lẹ̀ tó burú gbáà ni. Ọrọ̀ ajé pàápàá ti dẹnu kọlẹ̀ tán bí ọkùnrin náà ṣe ṣàlàyé. Ó ní kò sí káràkátà ìrọ̀rùn mọ́ rárá. Ìgbìyànjú ilé iṣẹ́ ìròyìn láti bá ìjọba ìpínlẹ̀ Sokoto sọ̀rọ̀ lórí ìdààmú yìí kò kẹ́sì járí. Ìpínlẹ̀ Sokoto jẹ́ ọ̀kan lára àwọn ibi tí ọkàn wọn kò ti balẹ̀ rárá lápá òkè ọya. Àwọn àgbègbè bíi Ìsà, Sábọ̀nbíní àti Kébé yìí tó sì ń fi ara kó ìdààmú náà jù, yàtọ̀ sí ikọ̀ agbésùmọ̀mí tó ń tẹ̀lé ọkùnrin kan, Bello Turji. Àwọn ikọ̀ apànìyàn kan tún wà tí a mọ̀ sí Lakurawa tí wọ́n ṣòro gan-an ní ìpínlẹ̀ Sokoto. Ikọ̀ Lakurawa yìí ni àwọn awòye sọ pé wọ́n lè padà burú jáì lápá àríwá ìwọ̀ oòrùn. Ní ìpínlẹ̀ Kebbi, èyí tó pààlà pẹ̀lú Sokoto, àwọn agbébọn kan kọlù àwọn ológun Nàìjíríà ní ìlú Dirindaji, èyí tó wà ní ìjọba ìbílẹ̀ Sakaba. Aráàlú náà kan ṣàlàyé ìkọlù náà pé wọ́n lọ síbi ìpàgọ́ àwọn ọlọ́pàá àti sójà, wọ́n yìnbọn pa ẹ̀ṣọ́ tó wà lójú ọ̀nà. Ẹsẹ̀kẹsẹ̀ ni ẹ̀ṣọ́ náà kú. Ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tán kí wọ́n tó fi àwọn ẹ̀ṣọ́ aláàbò ránṣẹ́ síbẹ̀, wọ́n sì gbé òkú náà lọ. Ẹ kú kalẹ̀, ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì Jígí Alára. Ẹ jẹ́ ká jọ dókè lọ́hùn, à ń padà bọ̀ láìpẹ́. Òrìṣà nílùú o, òrìṣà nílùú, ẹ má fojú di àdánù o. Òrìṣà nílùú o, sinimá titun ìlú ó ti jáde wá lórí YouTube. Ìkànnì Jígí Alára TV 24 lẹ ó ti rí wo àwòtún òní iṣẹ́ ńlá yìí. Sinimá titun ìlú multi-million naira project méjì yóò lágbára. Òrìṣà nílùú ọjọ́ mo gbà. Ìdúdú kì í ṣọjọ́ gbà tó ń ṣàwọn gidi. Ìlú ní ṣàtọ́kùn eégún, ìlú ní ṣàtọ́kùn ọ̀ṣà. Ìlú ìlú ti láti ẹ̀ṣẹ̀ máa yàn gàlú ìlú tó kọ̀ fọ́ agbára. Olè jẹ́ láì ṣe pé fún yọ̀ ni. Wọ́n ló dúró lóko. Ọ̀bẹ̀rẹ̀ lóko. Ọ̀bẹ̀rẹ̀ ìdíje àkókò lójú tó kó adébáfún àjùmọ̀lá gànà tí ó dolóko láì bá tán. Ìlú agbára gba sinimá tó gbà padà búyọ̀ tó gbà padà gbà. Ó fún lòdù láfojú ó yà pẹ́rẹ́gẹ́dẹ́. Ìwọ̀nba ni yẹn ń gbóná mọ́ láì ṣọ́ka. Olówó ayé ẹ̀rọ ra lálákòókò fẹ́fẹ́. Káyọ̀ mọ̀ tìbí ọmọ mú wa ni o. Sinimá titun ìlú ká tó parí ẹ̀ ní lókẹ́sọ̀n tó júrí tó. Ẹ̀gá tá a sọ fún yẹ. Owó gbowó la ná lórí ẹ̀. Adéọmọ Bankole. Aláṣẹ àbúrúdarí ilé-iṣẹ́ Jígí Alára ẹlẹ́kẹ̀rìndínlógún ni executive producer pẹ̀lú co-producer Yèyé Rosodika. Níyà Adédayọ̀ Age pẹ̀lú Adébáyọ̀ Jẹ̀lílì Piccolo ló direct yẹ. Starring Akin Lewis, Yèyé Rosodika, Taofik Adéwálé Dìgbòlùjà, Babátúndé Báńgbọ́dẹ Fọ́kọ́kọ́, Taofik Salami Mondusi, Òkìkí Ọ̀ṣẹ̀jọ́mọ́lẹ̀, Ìyákú Ègbé, John Odika, Ológbòjò, Muromúbọ̀làwà, Tọ́wọ́ ń dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá ńlá ìta àgbẹ̀ àkọlé ẹ̀ ní ìlú
subtitled in English. apá kìíní ẹ̀ máa jáde kásàgbà sórí YouTube lọ́jọ́ Wednesday September 24 ọdún yìí. nígbà tá apá kejì ẹ̀ máa jáde lọ́jọ́ Friday October 24 ọdún yìí bákan náà. ẹ kúkú mẹ́nu tẹ̀ ní ìkànnì Jígí Alára /Prison TV. ilé ara ní Jígí Alára ojúmọ́ kan ara kan ní gbogbo bá ṣe jí dára ara la fi ń ṣe. sinimá tuntun ìlú lélẹ́yìí o. ẹ subscribe sórí Jígí Alára 24 kẹrìnrán wò. iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòrán tó wò ní ẹgbà bẹ́ẹ̀. ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ìkànnì Jígí Alára náà lẹ ṣì ń gbọ́ lọ́wọ́ ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. èyí ni ìròyìn tó kàn. ìmísí ọ̀dọ́mọbìnrin tó jáwé olúborí ní Big Brother Naija season 10 ohun tá a mọ̀ nípa rẹ̀ rèé. ìmísí tí orúkọ àbísọ rẹ̀ ń jẹ́ Ọpẹ́yẹmí Àyànwálé ló jáwé olúborí nínú ètò Big Brother Naija season 10 tó sì mú owó tó tó 60 mílíọ̀nù náírà lọ sí ilé àti ọ̀pọ̀lọpọ̀ ife láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti lágbàáyé. àṣeyọrí rẹ̀ ni wọ́n kéde lásìkò ètò àṣekágbá tó wáyé ní alẹ́ ọjọ́ àìkú ọjọ́ 5 oṣù kẹwàá ọdún 2025. ìdásáká ẹni ọdún 23 jẹ́ ọ̀kan gbòógì ìdí tí ọ̀pọ̀ àwọn èèyàn fi fẹ́ràn rẹ̀ púpọ̀ tí wọ́n sì tún fi dìbò fún gẹ́gẹ́ bí olùborí, èyí tó sọ di èèyàn tó borí tí wọ́n ṣe ayẹyẹ fún jùlọ. àkọlé ọdún yìí ni wọ́n ń pè ní 10/10 ní àpapọ̀ èèyàn 29 kópa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá láti fi díje. ìmísí fìdí akẹgbẹ́ rẹ̀ dẹ̀dẹ̀ janlẹ̀ sí ipò kejì àti kányìn sí ipò kẹta láti gba ìdíje náà tó sì di obìnrin kẹrin àti èèyàn kejì tó kéré jùlọ tí yóò borí ìdíje náà lẹ́yìn Ilébáyé Òdíníyà. èyí ni àwọn nǹkan tó yẹ kó o mọ̀ nípa ìmísí. orúkọ rẹ̀ ní Ọpẹ́yẹmí Àyànwálé ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ ń pè ní ìmísí. ọdún 2002 ní ọjọ́ 24 oṣù kìíní ni wọ́n bí ìmísí. ìmísí wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́. ṣáájú kó tó bọ́ sínú ìdíje, ìmísí kàwé gboyè láti fásitì ìlú Ìbàdàn. ó sì tún jẹ́ télọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó sì ti dá iléeṣẹ́ rẹ̀ sílẹ̀ ṣáájú kó tó darapọ̀ mọ́ ìdíje Big Brother Naija. ó ń gbèrò láti darapọ̀ mọ́ agbo sinimá lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì fi ọ̀pọ̀ àmì pé òun á ṣe dáadáa tó bá ní àǹfààní. ìmísí ṣàlàyé pé òun kojú ọ̀pọ̀ ìpèníjà lásìkò tó bá àwọn akẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ nínú ìdíje. ó ṣàlàyé ọ̀pọ̀ nǹkan tó ti pàdánù àti bí ó ṣe ṣe ọkàn akin lórí àwọn ìṣẹ̀lẹ̀ náà. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín in ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. amóhùnmáwòrán kan àtàtà tí aráyé gbọ́. Jígí Alára TV ni wọ́n sọ. ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje. Jígí Alára. sinimá méje tó lóyin ládùn. sinimá titun méje la gbé jáde. láti Jígí Alára. Jígí Alára lórí YouTube. àwọn sinimá yẹn rèé o. ìlú ni àkọ́kọ́. òkúta péré lẹ́lẹ́kejì. àjẹ́ tó pọ̀ máa wo lẹ́lẹ́kẹta. òpin ọ̀rọ̀ lẹ́lẹ́kẹrin. ọba làkọ́lé ìkarùn-ún. àfojúdi lẹ́lẹ́kẹfà. àjíkẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní keje o. Jígí Alára ti gbé jáde kàṣàgbà o. lórí YouTube ẹ ó ti wọ́. àwọn akọkọlùkọ lóyin ládùn rán wọn pàtòkè tilẹ̀ sinimá méje tá a gbé jáde rèé látọwọ́ Jígí Alára lórí YouTube. ìlú làkọ́lé alákọ̀ọ́kọ́ Jígí Alára àti Rose Odika ní co-producer. òkúta àpèrè lẹ́lẹ́ẹ̀kejì Jígí Alára gangan fúnra ẹ̀ ló producer. àjẹ́ tó pa máa wo lẹ́lẹ́ẹ̀kẹta Jígí Alára àti Lélo Wówà ní co-producer. òpin ọ̀rọ̀ lẹ́lẹ́ẹ̀kẹrin Fatai Karim àti Jígí Alára ló jọ producer. ọba lẹ́lẹ́ẹ̀karùn-ún Tampan Ìdó local government àti Jígí Alára ló jọ pawọ́pọ̀ láti ṣe. àfojúdi lẹ́lẹ́ẹ̀kẹfà
ẹlẹ́ẹ̀kẹfà Lateef Quadri àti Jígí Alára ni co-producer àti ẹ̀ náà. Àjíkẹ́ Ẹlẹ́kọ̀ ni sinimá ẹlẹ́ẹ̀keje. Unity Kakos àti Jígí Alára ni co-producer. Àwọn Nollywood superstars ló kópa nínú àwọn sinimá yìí. Ẹ máa gbádùn gbogbo àwọn sinimá méjèèje. Ìlú, Òkúta Àpèrè, Àjẹ́tòpọ̀máwo, Òpin Ọ̀rọ̀, Ọba, Àfojúdi, Àjíkẹ́ Ẹlẹ́kọ̀. Àwọn sinimá méjèèje yìí ní kẹ́ ló máa wò lórí YouTube tó jẹ́ ti Jígí Alára. Adéọmọdé ni executive producer àwọn sinimá wọ̀nyí. Kò sí àṣàdànù ń bẹ o. Ẹ kún ti mọ̀ pé gbogbo àwọn sinimá wa ló máa ń stand out yàtọ̀. Jígí Alára ní kẹ́ subscribe sí o. Ẹ download, ẹ share, ẹ like. Tẹ́ ẹ bá ti ń wo gbogbo ẹ̀ lẹ́ ó gbà wípé ó kọjá àfẹnuròyìn. Jígí Alára ni bàbá gbogbo wọn. Jígí Alára ti gbé jáde Kàṣàgbà o. Lórí YouTube ẹ ó ti wọ́. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.